kẹ́lẹ́ òmọ̀rún kẹ́lẹ́ òmọ̀. Oko Fatima kẹ́lẹ́ òmọ̀rún kẹ́lẹ́ òmọ̀. Àlùjọ bí mẹ́tàlá fún gbogbo. Ẹni bá bínú mẹ́sàn-án ẹ sọ fún wọn wípé wọ́n ṣàgbọ́lọ́dá kújà. Wọ́n ṣàgbọ́lọ́dá kújà. Wọ́n ṣàgbọ́lọ́dá kújà. Sunday, Mama Sunday. Sunday, Baba mi, Oya, everybody, àwọn ti National Secretariat APC. Nílé ayé mi èmi ò lè ṣe o, kìrẹ́ni tá ló ń gbé kákìsì máa di ìtẹ́ mọ́. Díẹ̀ gbogbo lówẹ́lẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀sùn sẹ́yìn. Ìgbòho bàbá dámì Sunday Ìgbòho aláṣẹ ìrùwẹ̀ kò. Nìṣọ́lé Adéyẹmọ kò mutí kò mẹ́mú kò mọtí òyìnbó kò rọjú kọ̀kọ́. Nìṣọ́lé Adéyẹmọ. Sunday Igboho òṣàtàbà dání bàbá mi jà Igboho bàbá mi jà yóò rẹ̀ bọ̀ nílé. Ìlẹ̀ náà kan náà wọ́n bá lọ́mọ ní Igboho Sunday wọ́n máa ń pè wọ́n ní ìwọ náà kan ọlọ́run wọn bá lọ́mọ ní ojúmọ́.
oògùn kan ojúmọ́ méjì oògùn méjì ojúmọ́ mẹ́ta oògùn mẹ́ta ojúmọ́ mẹ́rin oògùn mẹ́rin ojúmọ́ márùn oògùn márùn ojúmọ́ mẹ́fà oògùn mẹ́fà ojúmọ́ méje oògùn méje ojúmọ́ mẹ́jọ oògùn mẹ́jọ ojúmọ́ mẹ́sàn oògùn mẹ́sàn ojúmọ́ mẹ́wàá oògùn mẹ́wàá oníṣègùn tó lóògùn lówó lọ́wọ́ oògùn burúkú ló ṣe. Bàbá ikú celebrate àwọn lè máa rọra ẹsàndé ọkọ lórí àdìbá ọlọ́sọ̀rọ̀ ní bàbá káyì àní bàbá. Olórí àdìbá. Báwa ṣẹlẹ̀ lórí tó ní kí nǹkan fẹ́ sáré magistrate àbífá ó ní. Ìmọ̀ta yẹ́ mi wá màtó ṣògbó kí n tó lọ́kọ̀ wẹ̀rẹ̀. Ìmọ̀ta yẹ́ mi wá màtó ṣògbó kí n tó lọ́kọ̀. Àbúbàtú ẹ lórí lé ọmọ wẹ̀dọ̀ fóònù mi dàda tó bá lọ fẹ́yàwó lọ́dọ̀ bàbá ìyàwó ẹ a máa sọ fún ẹ wípé fóònù mi dàda. Olórí àbíbá wá sí ọ̀dà àbíbá. Ìjọ òǹgbò lórí àbújá. Àbújá tó ní ìjọba. Àbújá tó ní ìjọba. Ọ̀nàrẹ́bù Tásíkì. Àpò ìpàdé. Tọ́jú mẹ́fà ìlú òwò. Àpò ìdókè. Àṣetọ́jú olórí àkíbá ṣíwájú sẹ́ ṣètọ́jú kà sí ìgbàláyé ọmọdé ìgbàlá ẹ bá mi ṣètọ́jú máa sì máa ṣe báyìí. Mo sì lè bàbá tó lé. Orí ẹni làwúrẹ́ kí mo bá jí lòwúrọ̀ bá fọwọ́ di rí mú. Orí ẹni làwúrẹ́